gbogbo ẹ̀yin tí Ramani ń gbéṣẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ súnmọ́ Ramani tẹ́ ń róore tẹ́ ń ránú tẹ́ ń rí gbígbàdúrà tẹ́ ń rí ìyọ́nú Ọlọ́run látara pé ẹ̀yin súnmọ́ Ramani. táwọn èèyàn bá wá ń bẹ́yìn náà tí wọ́n ń wá ràn lọ́wọ́ wádọ̀ yín tẹ́ ẹ̀ bá ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin ò ní rí ràn lọ́wọ́ Ọlọ́run mọ́. òdodo ọ̀rọ̀ tí mo fẹ́ mọ̀ lónìí ẹlẹ́pẹ̀ farabalẹ̀. Ramani ò fún yín nípò torí kọ́ba àjọkẹ́ bí yín nìkan. Ramani ń fún yín nípò torí kẹ́ ẹ bá fi sọ Ramani ló kọ́ re ni. Ramani ò fún yín lówó torí kó lè jẹ́ tẹ̀yìn àtìyàwó yín nìkan. Ramani fún yín lówó torí kẹ́ ẹ bá fi sọ Ramani ló kọ́ re ni. Ramani ò gbé yín sókè fún fáǹfààní ara yín ìmọ̀ sọ láéláé àní gbàgbé Muhammadu awwal tí lọ́rọ́ fi tán. bàbá wa Yékẹ́tì àwa pẹ̀lú gọ́fìnà Lawan níjọ́ kan Lawan wa fún wa ní owó tó yanjú àwọn àfà ó fún wa ní owó tó yanjú nígbà Lawan yẹn bẹ́ẹ̀ ti rí wọn gbogbo àwọn àfáà tá n bá ṣe on 25 oṣù la máa ń gba 25,000 lọ́dún yẹn ẹ̀wọ̀dún yẹn ọwọ́ di ìparí oṣù kan ọ ní kọ́ pè wá wá sẹ́ńpẹ́ 25,000 là ń gbà ọwọ́ di oṣù yẹn ọwọ́ fún wa lówó kan tó wúwo tí wọ́n bá dákọ̀ rẹ̀ pariwo ọwọ́ ní àdúrà tó ń fẹ́ kẹ́ ẹ máa ṣe nísìnyí ó ní lọ́sọ̀ oṣooṣù la máa ń pa màálù méjì ọwọ́ nílẹ̀ yìí màálù méjì yìí ó lẹ́yìn àfáà mi mo fẹ́ kẹ́ni kọ̀ọ̀kan máa dá ewúrẹ́ kọ̀ọ̀kan pa nílé ara rẹ̀ lọ́sẹ̀ kọ̀ọ̀kan ọwọ́ fún wa lówó rẹ̀ níbi tí wọ́n ń lọ kọ́hún ọwọ́ ní ẹ̀yìn àfáà Lawan ló wí bẹ́ẹ̀ wọ́n èkúrọ́ mọ́kọ́ ọ̀run ó ní gbogbo owó tí ń fún yín yìí ó ní mo mọ̀ pé tẹ́ ẹ bá ṣe wọ̀ bí àkọ́yẹ́kẹ́ lè ná tán ó ní gbogbo ẹran tí mo ní kẹ́ ẹ máa pa yìí ó ní tẹ́ ẹ bá ṣe wọ̀ bí àkọ́yẹ́kẹ́ lè jẹ́ tán ṣé ẹ fẹ́ máa jẹ ewúrẹ́ kọ̀ọ̀kan lọ́sọ̀ọ̀sẹ̀ nínú ilé yín ó lè jẹ́ tán ó ní mo fẹ́ kẹ́ ẹ máa fún àwọn tí wọ́n súnmọ́ yín ó láwọn kan bẹ tí wọn ò lè dọ́dọ̀ mi bẹ́yìn ṣe lè dọ́dọ̀ mi yìí Lawan ló ń bẹ o ó lẹ́yìn lọ́pọ̀túnítì ẹ lè rí gómìnà ó láwọn àfáà kan bẹ bíi ti yín táwọn ò lè débì yìí ó ní wọn ò lè súnmọ́ mi ó ní tẹ́ ẹ bá pẹ ẹran lọ́sọ̀ọ̀sẹ̀ ó ní ẹ fún wọn ó ní wọn bá tó bá kù ẹ̀yin náà mánéjì ẹ̀ ọ̀sẹ̀ ní ìtúfẹ́ ẹ̀dẹ́ tẹ́ pa mí ó láwọn tẹ́ ẹ bá fún lówó tẹ́ ẹ bá fún lẹ́ran ó ní ọlọ́wọ́n ọgbà tí wọ́n bá sọ ní ó jẹ́ kádùá àtẹ̀yìn bá ṣe fẹ́mi ọgbà. gbogbo ẹ̀yin tí kò tó lọ́wọ́ àwọn tẹ́ ẹ jọ wá tí ò tó lọ́wọ́ tí wọ́n bá dọ̀dọ̀ yín tí wọ́n wá ràn sí wa ẹ ràn wọ́n ṣe tí wọ́n bá wá ràn lọ́wọ́ wa ẹ ràn wọ́n lọ́wọ́ torí pé ọgbọ́n ti yín kó gbé yín débẹ̀ àánú Ọlọ́run ni. níjọ́ tí bàbá wa Alhaji wa Isa Abdulwahab ẹ mọ̀ pé àwọn ọmọ nǹkan ti ń ṣẹlẹ̀ níjọ́ tí wọ́n ní ti gómìnà Abdulrahman níjọ́ tí wọ́n ní ti inú ọ̀rọ̀ àkọ́kọ́ tẹ́ ẹjọ́ sọ ni mo fẹ́ sọ fún yìí Ramani ní mo gbà tí yín torí pé ẹ̀ ń ṣiṣẹ́ Ramani ní ẹ wo ìgbò tá a dì í ó yẹ kẹ́ ẹ wọlé torí pé àwọn èèyàn dìbò fún yín nítorí ibi tẹ́ ẹ wà ní ò jẹ́ wọlé àmọ́ àwọn èèyàn ń pariwo pé ẹ ṣeun kálukú sọ pé èèyàn ni wàá bì í sá èèyàn ni wàá bì í sá èèyàn ni wàá bì í sá torí ẹ̀ ó jẹ́ kínú mi ó dùn láti bá yín ṣe pọ̀ àṣẹlẹ̀ ni o kí ló wá gbèsè ara mi. ẹjọ́ yẹ yí pé ìgbà yóò ní máa lọ gbà tí Ramani bá gbé ìjọba ọdún mẹ́jọ yìí kalẹ̀ ẹni tí ó bá fi dáadáa bá lò òun ló gbé ipò rẹ̀ kalẹ̀ ọwọ́ rẹ̀ ní tẹ̀lé mọ́. bọ́ọ̀bù Abdulsalami